ìlú Ìlọrin kì í ṣe bí ìtàn tí ń bọ̀ṣun. Tẹ́ bá fẹ́ bọ̀ṣun ẹ máa lọ ìlú Òṣogbo. Ìlú Ìlọrin kì í ṣe bí ìtàn tí ń bọ̀ṣun. Tẹ́ bá fẹ́ bọ̀ṣun ẹ máa lọ ìlú Òṣogbo. Ìlú Ìlọrin kì í ṣe bí ìtàn tí ń bọ̀ṣun. Tẹ́ bá fẹ́ bọ̀ṣun ẹ máa lọ ìlú Òṣogbo. Ìlú Ìlọrin kì í ṣe bí ìtàn tí ń bọ̀ṣun. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fá. Bẹ́ bá fẹ́ bọ̀ṣun ẹ máa lọ ìlú Òṣogbo. Ìlú Ìlọrin kì í ṣe ìlú tí ń bọ̀ṣun. Bẹ́ bá fẹ́ bọ̀ṣun ẹ máa lọ ìlú Òṣogbo. Ìlú Ìlọrin kì í ṣe bí ìtàn tí ń bọ̀ṣun. Mo fẹ́ kí àwọn ènìyàn ó máa bọ̀ ní orí ìkànnì láàárọ̀ yìí. Ẹ̀yin aláwìroko, ẹ̀yin aláwìrodò, ẹ wá darapọ̀ mọ́ mi lórí ìkànnì láàárọ̀ yìí. Mo mọ̀ wípé òtítọ́ ọ̀rọ̀ ni àwọn ènìyàn kan tí wọn ò fẹ́ gbọ́. Àjàjà nílẹ̀ Yorùbá, àjàjà nílẹ̀ Yorùbá, òdodo ọ̀rọ̀ ni àwọn èèyàn ò fẹ́ gbọ́ mọ́. Náà ló sì fà á tí ọmọ olódò dẹ́fín fodó fọyín lórí. Ṣé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá lẹ́ẹ̀gbọ́ òdodo ọ̀rọ̀, ojú yín á jà, ẹ máa rí tó. Òdodo tẹ́ ẹ sì fẹ́ gbọ́ iná léwo yín máa yẹ padà yẹ kànkàn. Torí pé ẹ ló ṣe ìkì. Hello bàbá, iná ilé ni ehoro yín ni yóò padà yẹ kànkàn. Mi ò mọ reason tí àwọn ènìyàn wa tí a fi rí òtítọ́ ọ̀rọ̀ nílẹ̀ tí a kọ̀ tá ò fẹ́ sọ, tá ò fẹ́ gbọ́, a fẹ́ kán tí ẹ sọ sí wa létí rárá. Mo fẹ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ mú ohùn mi láàárọ̀ yìí, ẹ mú ohùn mi. Ẹ̀yin olóríire nìyẹn, ẹ bá mi share iṣẹ́ yìí so that kí àwọn èèyàn ó lè gbọ́. Mo mọ̀ pọ́pọ́lọpọ́ mo wò pé fi gbọ́ mi lé ẹ̀sìn wo ní sìn. Bá ọba ní mùsùlùmí òdodo ni mí ò parọ́. Tó bá dẹ̀ ní ẹlẹ́sìn ìbílẹ̀ ni mí ò kúkú parọ́. Kódà kó sọ wípé ẹlẹ́sìn mùsùlùmí ni mí, ojú ọ̀nà náà ló wà. Ṣùgbọ́n èmi ò ní torí tí mo jẹ kí n wá fi bà nǹkan tí mo fẹ́ jẹ́ kí n wá bàjẹ́ láyé. Nítorí pé mọ́ ṣe inú ayé ní mọ́ gbé o. Bí èèyàn dẹ̀ ṣe náà, inú ayé náà ni yóò gbé. Ẹ̀yin tẹ́ fẹ́ràn mi dáadáa, ẹ bá mi share iṣẹ́ yìí láàárọ̀ yìí kó go viral. Nítorí pé Yorùbá ní kí sòbíà tó dégbò, oníkànbí là á máa ń ké sí. Àwọn mùsùlùmí Ìlọrin, ọ̀dọ̀ yín ni mo fẹ́ kọ lẹ́tà ọ̀rọ̀ títọ́ àárọ̀ yìí sí. Gàmbàrí Ìlọrin, ọ̀bọ̀ Gàmbàrí tó máa ń sọ̀rọ̀ yẹn, fẹ́kọ̀ọ́ náà tẹ́tí rẹ̀ kalẹ̀ tó ń sọ̀rọ̀ sí bàbá aládò, pé bàbá aládò sì kéré láti máa gbé ẹnìkan. Àwọn lágbèjì kan bẹ tó jẹ́ pé a máa ń sọ bóyá àti máa ń gbàgbé pé a ti sọ ni o, I don't know. A ti sọ àwọn lágbèjì kan tán ká tó mọ̀ pé a ti bẹ́, ká tó mọ̀ pé a ti fọ́nbù. Ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá wà lórí péjì mi lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ bá mi share iṣẹ́ yìí kó lè go viral. Ẹni tó bá fẹ́ bú mi kó bú mi, tó bá sì bú mi lọ́nà tí ò tẹ́ mi lọ́rùn máa fún ọ lépè. Ibẹ̀ náà ni kò tí mọ̀ sí ọ. Tó bá sọ̀rọ̀ òdì kan sí mi, ibẹ̀ náà máa ti fún ọ ní tiẹ̀ tó mọ̀ sìn bó ṣe bá kùnú. Torí pé kí ni pé bàbá wo awógbin lẹ́gẹ̀ẹ́dé alóyin lóhùn international presenter akú ojúmọ́ ire. A ní sọ pé wọ́n ní kò sí bí kò gẹ́sẹ̀ lè pọ̀, a ní sọ pé kò ní kẹ̀kẹ́ ògbétọ̀ fún ẹ̀mí. Kò pọ́síbù, ẹ má gbàgbé o. Èmi a máa pàṣàmọ̀ ọ̀rọ̀ kan wípé ẹnìkan ṣoṣo lè dáná oúnjẹ fún èèyàn 10. Ṣùgbọ́n tí ènìyàn 10 tó bá ń pèsè àṣà àti dáná oúnjẹ fún èèyàn kan, kí bọ̀ wọ́n fura. Ẹ̀yin olóríire tó wò mí láàárọ̀ yìí, ẹ bá mi share ọ̀rọ̀ yìí kó lè go viral. Ẹ wo
lọ́jọ́ tí wèrè bá ṣe pé tó bá lóun fẹ́ tàyà ọ̀hún ẹ dẹ́kun ẹja wo kára ìjọ tí wèrè núgbó tó bá lóun fẹ́ tàyà ọ̀hún ẹja gbìyànjú kára ìjọ náà toró lè díjọ́ kejì kọ́rọ̀ bọ́wọ́ rí ó lè di ọjọ́ kejì kí ọ̀rọ̀ kò bọ́wọ́ rí kó lóun ọ̀tàyà ọ̀hún mọ́. ìlú Ìlọrin kì í ṣèlú tàn tí ń bọ̀ sún bó bá fẹ́ bọ̀ sún kó máa lọ ìlú Òṣogbo. àwọn kan ló kọrin nínú àwọn àfáà wa látàrí ìṣẹ̀ṣẹ̀dè tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní àwọn fẹ́ ṣe ní August 20 ọdún tá a wà nínú rẹ̀ yìí. ẹ ti ẹ̀ jẹ́ kí n bi ẹ̀yin mùsùlùmí òdodo léèrè wípé kí ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ rà nínú gbá yìí gan-an. bí baba aládùn bá sọdọdọ ọ̀rọ̀ wọn ní baba aládùn fẹsọ kọmẹdì o má tabọrọ ẹ̀sìn má tó kéke o bí ọ̀sìnwé ènìyàn tó bá sọ̀rọ̀ ọba àgbáyé wọn á ní kó dákẹ́ ẹnu rẹ̀ kó mọ̀ wí kankan. ìgbà tí àwọn ọmọ Yorùbá àtàtà bá ti rí bí ẹnìkan ń sọ Yorùbá ń sọ òdodo ọ̀rọ̀ jáde wọn á ní ó dákẹ́ ẹnu rẹ̀. táwa ní ọ̀sán fún fi pọ́n mi lé pé kó dákẹ́ ẹnu rẹ̀. wọ́n ní ọgbà ẹ̀wọ̀n lẹ́ ń polówó tantan fáwọn ẹni tó bá ti sòdodo ọ̀rọ̀. ẹ polówó ọgbà ẹ̀wọ̀n fẹ́mi náà èèyàn ló máa ń lọ bẹ̀ kì í ṣe wúrẹ̀. ẹ wá gbé mi ẹ̀dẹ̀ tán ta lọ́lọ́ títí ẹ̀dẹ̀ mú àwọn náà fẹ́ sponsor program yẹn ẹ̀wọ́n ní because of 500,000 ẹ̀yin tẹ́ ìwádìí rẹ̀ ẹ̀yin nu ọlọ́nu. mo gbọ́dọ̀ kẹ́tí àfa sọ̀rọ̀ torí mi yẹn tètè sọ̀rọ̀ mo fẹ́ wò ó kí làwọn èèyàn sọ ní comment section. ẹ bá wo ọ̀rọ̀ ni mo sọ láàárọ̀ yìí tó bá ti rí àwọn alákatakítí burúkú yẹn wọ́n máa bú mi ni. wọn ò ní rẹ́dì láti gbọ́ kí lòdodo ọ̀rọ̀ tá a fẹ́ pass across. bó bá kàn wò pé fipọ́n mi lé bóyá sì tó ń ṣeré ó ń ṣeré ẹ jẹ ni. bó ní mùsùlùmí ni mi ò ń tan rẹ bó lẹ́lẹ́sìn ìbílẹ̀ ni mi ò ń tan rẹ kó lẹ́lẹ́sìn àbáláyé ni mi ò ń tan rẹ ó lè mẹsẹ̀ tí mò ń sìn. because kúlùkù ló ní way of worshiping his God. mo máa kan lọ́rùn àwọn èèyàn wa kan bí ẹ bá jí láàárọ̀ kùtùkùtù bá kan bá ti tẹrí bàbá yìí ó lọ nìyẹn kò ń kírun kì í lọ chọ́ọ̀chì bẹ́ẹ̀ ni lọ lé ìjùbà ilẹ̀ ń jí sáyé ń jí sáyé dẹ̀rẹ́ gbogbo ẹ̀yẹ lẹ́sìn ìbílẹ̀ tẹ́ ẹ bá wà lórí ìkànnì tẹ́ ẹ bá sí lórí ìkànnì ẹ bá mi ṣí ọ̀rọ̀ mi kó lè go viral. ẹ dákun ẹ jọ̀ọ́ sí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n pa yín lọ́mọ ni sí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n dẹ́bọ̀ ríbi ni tí wọ́n fẹ́ mọ yín ni wọn ò san dáórì ni. kí ló ṣe tó fi jẹ́ pé ojoojúmọ́ ìsá ẹlẹ́bọ that language use ṣé àpè pé defamation of character ni ìbá ìsìn ẹni lórúkọ jẹ́ ni. ẹ̀yin sọ pé nìkan bá yín lórúkọ jẹ́ ẹ̀wọ́n sọ pé wọ́n mi ti tẹ kórópọ̀n rẹ̀ ó mà ṣe o ọmọ Yorùbá ẹ̀yin ìran Yorùbá ọmọ Hausa ò ní ṣerú ẹ̀ láíláí. níjọ́ tí ọmọ olódò rẹ ti dórí àlééfà làwọn èèyàn ti sọ òkú ọ̀rọ̀ lù ú ní ẹ ti ń bú kọmọtórì rẹ̀ bí ẹnì kankan ààrẹ Nàìjíríà mọ̀ ni. lọ́jọ́ tí Ọbásanjọ́ ti dórí àlééfà tó ti kúrò tèdò ní tẹ bá pòsí Ọbásanjọ́ máa ìpìlẹ̀ lómi ìṣẹ́ fún ó sì ń lo fóònù tó ń lò tó ń ṣépè fún Ọbásanjọ́ náà ayé rẹ̀ sì ló ń lo fóònù o. àmọye táwọn òṣìṣẹ́ gba sálárì kọ́ Ọbásanjọ́ tó dé ní 1999 o ayé Ọbásanjọ́ ni gbẹ̀múdé o. olóòótọ́ ìkàlù ni wọ́n ní ẹ ti mú ta lọ́lọ́run. mo gbọ́ tọ́pọ̀lọpọ̀ sọ pé ẹ̀wọ̀n ni ó kù sí àwọn máa pàṣẹwọ̀n ni ó máa ṣe gbá ni ẹ̀káre. ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ló jẹ́ ó dọ̀wọ́ yín o ẹ̀yin ọmọ yá wa. èmi dàgbà sínú ẹ̀sìn yìí ni mo mọ tí wọ́n ń pè ní real Islam bí ẹ̀sìn àlàáfíà ni.
ṣùgbọ́n àwọn alákatakítí ti fẹ́ gbẹ̀sìn mọ́ yín lọ́wọ́. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí Deborah ní nọ́ọ̀tì wọ́n ló bú ànábì wọ́n sì pa á. Àwọn ìjọba Nàìjíríà sì yájú wọn kalẹ̀ báyìí tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu ọmọ yẹn. Kò sí ẹnì kankan tó sọ ọ̀rọ̀ lé lórí. Ẹ̀mọ̀ tí fẹ́ gbẹ̀mí lẹ́nu Deborah. They did not utter a word. Ibo lọ̀rọ̀ Deborah dé, àwọn ọlọ́pàá Deborah, ìjọba Nàìjíríà wá fún wa. Ẹni tó bá ti wá bọ́ sórí social media, tó bá ti ń sòtọ́ ọ̀rọ̀, bóyá fúnjọba ni, àbí fáráàlú ni, àbí fẹ́lẹ́sìn kan ni, ẹni lẹ́mù ní ọ̀tá yín. Tí a bá wo gbogbo ọ̀rọ̀ títa lọ́lọ́ọ̀tẹ́ lọ́rẹ̀ẹ́ tì mọ́lé, tí mo ń sọ, ó máa ń mú gbogbo ọ̀rọ̀ rẹ̀ wá with an evidence. A mú gbogbo ọ̀rọ̀ rẹ̀ a mú wá pẹ̀lú evidence. Ẹ ló sàmú wà lórí program àgbè yín padà sá. Ó mú gbogbo ọ̀rọ̀ rẹ̀ wá with an evidence. Tó bá ní a ní ẹgbọ́n tẹ́lẹ̀ tó sọ o, ẹgbọ́n tẹ́lẹ̀ ìwé o, ẹgbọ́n tó sọ o. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam àjàjẹ̀ yín ti wá nílé Ìlọrin. Ẹ ti fẹ́ sọ lọ́rin dìlú Álímì. Tó bá jẹ́ pẹ̀lú Álímì ni ẹ bá ń pè lọ́rin, a jẹ́ pé lọ́rin ò sí lára ilẹ̀ Yorùbá. Ẹ̀ka yọ ọmọ ìlú Ìlọrin tó ti wà jákèjádò ilẹ̀ Yorùbá. Ẹ̀ka yọ ọmọ ìlú Ìlọrin tó ti wà káàkiri. Ìtòwù wọn ni wọ́n ń ṣe. Wọ́n ń dá ẹ̀sìn Mùsùlùmí lẹ̀, wọ́n ń dá oríṣiríṣi ìjọ lẹ̀, ẹnìkan kò takò wọ́n o. Ní ọdún 1966, ní ìgbà tíjà dé, táwọn ológun gbàjọba, táwọn kò wá gbàjọba nígbà náà lọ́wọ́ àwọn alágbára. Só pẹ́ sígbà yẹn láyé àwọn Ojúkú tíjà tó dé, táwọn ọmọ Yorùbá ní kí gbogbo àwọn ọmọ Haúsá, àwọn ọmọ Ìgbò tí bẹ́ẹ̀ Ìbàdàn kọ́mọ kó lọ lú bàbá wọn. Wọ́n lọ ṣèpàdé nílùú Ghana lọ́dún náà lọ́hùn láti pẹ̀tù sí ọkàn Ojúkú. Torí pé inú Ojúkú ò dùn bí àwọn ọmọ Yorùbá wọ́n fìyà jẹ àwọn ọmọ ìyá òun tó wà ní Ìbàdàn. Wọ́n sì padà ṣẹ́tù ọ̀rọ̀ yẹn ní Ghana. Ní ìgbà tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó ní kẹ́hìn Fúlàní máa lọ sí ilé wọn, gbogbo wa la mọ̀ pé gbogbo Fúlàní tó pọ̀ jù ilé Ìlọrin ni ẹ ti wà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba Nàìjíríà ló koro ojú sọ̀rọ̀ pé ìtì jẹ́ bó ló ti jẹ́ ó sì sọ bẹ́ẹ̀. Má sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn mi, bá a ṣe ń bá a bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, bá a ṣe rọra ń bá a bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ rèé. Bàbá mi Alhaji Akíntégbè Sulaiman Ọlásùnkànmí, ìmáàmù àgbà fúnjọ Corrib Central Mosque l'Éjìgbò, bàbá wa ni wọ́n ń ṣe. Bí ẹrí Mùsùlùmí, bí ẹrí Kìrìsìtẹ́nì, wọ́n kó wa mọ́ra. Ó lè mọ bàbá ìgbé ìmáàmù àgbà ni wọ́n. Bẹ́ẹ̀ lẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ló kó ni mọ́ra. Ẹ lè mọ̀ wípé ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ náà làwọn pastors. Ẹ jẹ́ wá lọ wò ó. Wọ́n ní etí mú ta lọ́lọ́run, wọ́n ti arrest ẹ̀. Àáfàá kan lọ́dọ́gbọ́n tán títí tí ẹ fi get him arrested. Àáfàá tó ṣe ẹkú oríire. Mo gbọ́ àáfàá kan tó sọ wípé ìjẹ̀sìn kan o, defamation of character ni o, ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ni o. Ẹnìkan tó sọ ó ní bí ta lọ́lọ́run bá ti ń kú òbí kan ni ó mọ bọ́ọ̀bì kan, ẹ̀wọ̀n ni ó kù sí. All is well and good, but má gbàgbé pé Islam is a religion of peace. Are you preaching the peace that this religion is all about? Are you preaching that peace? What are you preaching to the people right now? Ẹ jẹ́ kí n sáré lọ sí ọ̀dọ̀ Alhaji Sheikh Muideen Ajani Bello. Alhaji Sheikh Muideen Ajani Bello
bàbá yìí ìgbàgbọ́ pọ̀mọ̀ Ìlọrin ni wọ́n kì í sọmọ Ìlọrin bàbá gbogbo ẹnu mo lè fi sọ èmi ò lè gbà bí ó bá ń sọ o wípé Alhaji Muideen Alhaji Sheikh Muideen Ajani Bello bí ọmọ Ìlọrin ni mi ò fi ṣe lò nítorí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ní gbogbo ọdún tó kọjá ọdún 2022 ìní Saheed Shittu ló fi ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí bàbá yìí Saheed Shittu kò wo tọjọ́ orí kò wo tewú orí tí fi ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Alhaji Muideen Bello. Bàbá Muideen Bello wá sórí rédíò kan tí mo forúkọ bò láṣìírí wọ́n wá sílùú kan tí mo forúkọ bò láṣìírí wọ́n lọ pàdé wọn ní mọ́ọ̀sì àkọ́kọ́ tí wọ́n lọ kó tó gbé mo tó lọ meet wọn ní rédíò. I want to listen to his voice. Bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ máa sọ̀rọ̀ lílé tìmọ́ etí sì tún bú wọn sí. Bàbá ò sọ bẹ́ẹ̀ o. Bàbá ò sọ bẹ́ẹ̀ o. Bàbá tẹ̀ wọ́nu àwọn ọmọ kẹ́kẹ́ ò gbọ́dọ̀ fún Saheed Shittu lésì. Don't reply him. Ẹ má reply rẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí Ànábì wà ní ìlú Mẹ́kà ṣé àwọn ará Mẹ́kà ò gbógun ti Ànábì wa Muhammad? Ẹ má gbàgbé bí ò bá gbẹ́yẹ̀ ẹ̀ka Quran débẹ̀ jẹ́ kí n já yín síbì kan nínú Al-Quran. Nígbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wà nílùú Mẹ́kà àwọn aráàlú Mẹ́kà bẹ̀rẹ̀ sí gbógun wọ́n fẹ́ fi ogun jà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fogun jà Ànábì wà nínú mọ́sálásí níbi tó ti ń gbàdúrà tẹ́ ẹ mọ́ sọ pé ṣàdúrà any of the above. Àwọn aráàlú Mẹ́kà wọ́n lọ rè rẹ́ǹtì yóò lójú wá kí yóò lójú kò sí tí yóò lójú yẹn tó bá ka Kùránì dáadáa kò sí tí yóò lójú yẹn bá fi ojú ẹ̀ wò tí nǹkan yẹn wà láàyè kò sí tí yóò lójú fi ojú ẹ̀ wò tí nǹkan ń dá ọmọ láyé bóyá olójú bá gbé ojú ẹ̀ tó bá fi ojú wọnú ilé lásán ilé ọ̀hún ó wò dànù bí olójú bá gbé ojú ẹ̀ tó bá wọ mọ́tò ọ̀hún lásídẹ̀ǹtì. Ẹ̀yin tẹ́ ẹ nímọ̀ ẹ̀yin onímọ̀ aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam kíkẹ́ àtọ́lá ọlọ́rẹ̀ bá Ànábì Muhammad ó wà nínú mọ́sálásí ó torí pé ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ torí pé ó ń ṣe wá sí àwọn aráàlú Mẹ́kà wọ́n bínú rẹ̀ wọ́n lọ rẹ̀ rẹ́ǹtì ìyá olójú wá pé ìyá olójú wà lọ rẹ̀ wọ Ànábì nínú mọ́sálásí bọ́bá ẹni fojú wọ ara Ànábì dandan ni kí mọ́sálásí ó wọ́ pa Ànábì. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ìgbà tí wọ́n lọ rẹ̀ bá tí wọ́n lọ sí rẹ́ǹtì olójú ìgbà tí ìyá olójú máa fi dé Allah ti kọ sí Ànábì gbéra àwọn ọ̀tá ti wọlé dé wọn ò mọ̀ pé Ànábì ti gbàdá ẹ̀yìn kùlé ó ti bọ́ da wọn ò fi Ànábì ní ọ̀kẹ́ balẹ̀ láti jíṣẹ́ tọ́lọ́run ní kó wá ṣe nílùú Mẹ́kà. Ó padà sí Mẹ̀dínà ìlú Mẹ̀dínà ni Ànábì ti ráwọ́ ráàyè tó ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe. Ẹ̀yin tẹ́ lọ sílùú Mẹ́kà mo mọ̀ pé kò sí aláàjì tàbí aláàjà ọ̀hún tó lè wá nílùú Mẹ́kà tí ó sọ pé Mẹ́kà ni mo wà yìí ọlọ́jọ́jọ́ ọba mi nílùú Mẹ́kà ọlọ́jẹ́ kójú ọba mi nínú ìlú Mẹ́kà torí pé bójú bẹ́ẹ̀ bọ́ ìlú Mẹ́kà wọ́n gẹ́ mọ̀ pé bí ìgbà tọ́lọ́ ń bínú sí ọ ni. Ìdẹ̀ra tẹ́ bá padà nílùú Mẹ̀dínà ṣé irú ìdẹ̀ra yẹn ìjọ tó bẹ̀ nílùú Mẹ́kà. Àbí nígbà tí a bí Jésù tí ọbẹ̀ rọ́dùn bínú ìràwọ̀ kan ṣe wọ́n tẹ̀tùrà wọ́n tó ń lọ akẹ́jùrọ̀nù àwọn èèyàn. Nínú gbogbo àwọn òjíṣẹ́ tá ń sọ yìí ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam èwo lára dẹ̀ nù wọn èwo lára dẹ̀ èwo ló fi ìtura lò gbà bẹ́ẹ̀ yẹn ká bá ti wá ń sọ òdodo ọ̀rọ̀ fún yín ẹ mọ̀ ń fẹ̀wọ̀n dẹ́rùbá ẹ mọ̀ ń fi kú dẹ́rùbá ìgbò náà mọ̀ kú òní kú àní sọ òdodo ọ̀rọ̀ torọ́ ọ̀mọ̀gbàkúgbà tó jìṣẹ́ ìkúlẹ̀ wá jẹ́ fún ẹ. It's better you tell the people the truth. Tell them the truth. Let them know the facts. Bó o bá ní Ànábì wa òjíṣẹ́ Ọlọ́run ní fine is good òdodo ní because mo ráwọn tó ń gbórúkọ Ànábì tí wọ́n sì ń jẹ́ èèyàn
tó bá ní ọlọ́run wa Ẹlẹ́dùmarè táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń pè, tó bá lọ́lọ́run rẹ ní òdodo ní mo ráwọn tó pè tí wọ́n sì jẹ́ èèyàn, tó bá ní Jésù rẹ olùgbàlà ní mo ráwọn tó ń pe Jésù tí wọ́n sì jẹ́ èèyàn. Má bu ọlọ́run ẹni kankan, má tàbá ọlọ́run ẹni kankan, má bu ẹ̀sìn ẹni kankan, má sọ pé tẹ̀sí ẹni kankan báwo. What concern you about other people's religion? Ọmọ tá a bí nílé rẹ ní mí, tá a wò dàgbà láwùjọ àwọn èèyàn tó ń kúrú èèyàn. Mi ò lè yánu mi bú ẹlẹ́sìn kankan nínú ayé, kò lè jọ láyé fún àbàdà. Kí ló fẹ́ bú ẹlẹ́sìn kan sí? Tó o bá bú mùsùlùmí, ṣé wọ́n ń ṣe èèyàn ní àbárí mùsùlùmí tó ti jẹ́ èèyàn láyé? Tó o bá bú ẹlẹ́sìn ìbílẹ̀ tó ní tí wọ́n bá wo ẹlẹ́bọ ni wọ́n sáàrẹ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ tó ti jẹ́ èèyàn láyé. Bó bá bú kìrìsìtẹ́nì tí ò sí kìrìsìtẹ́nì tó ti jẹ́ èèyàn láyé ni. Ṣùgbọ́n ara àwọn ènìyàn wá kọ̀ òdodo ọ̀rọ̀ náà kì í fẹ́ gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ọmọ olódò rẹ ti fẹ́ẹ̀ fọdún fọ yín lórí pin, ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ pa epo ìwọ́ o, àlẹ́ rẹ̀ epo ìwọ́ o, ẹ̀mí wá ti fẹ́ bọ̀ o. You did not say anything about that o. Ìjà ẹ̀sìn lẹ́gbẹ́ lérí. Ẹ wo iye ọdún, ẹ wo iye ìgbà tí Sáìdì sì tún fi bú bàbá wa Àṣeyíkì Àjàní Bello. Náà bàbá tó jẹ́ pé agbẹ́tùmọ̀ wá sí wọn ni. Bàbá yẹn mo láìkí láfún bàbá yẹn. Mo láìkí Aláàjì Ṣèyíkì Àjàní Bello. Mo mọ̀ pé wọn ò lè jọmọ̀ ìlú Ìlọrin. Ẹ̀rín ni múṣẹ́, wọ́n lè ṣe wá sí wọn tán. Ẹnikẹ́ni ọmọ bu Ṣàídì, ẹ má bu o, ẹ fi Ṣàídì ilẹ̀. Ọmọ mi kẹ́kọ̀ọ́ òsì gbọ́dọ̀ yánú rẹ̀ bú Ṣàídì. Bí bàbá Àjàní Bello ṣe lọ́mọ lẹ́yìn tó, ìjẹ́ ẹgbẹ́ kọ́ ọmọ bàbá kankan kó bú Ṣàídì sí tù. Ṣàídì sí tù bọ́dé Mẹ́kà yóò fi bàbá ṣépè, bọ́dé Nàìjíríà yóò fi bàbá ṣépè. Mo ṣe fídíò kan gbà náà mo ní ẹ̀dúró náà. Kí ni bàbá yẹn rà lọ́wọ́ ọmọdé yìí náà? Ọmọ ọdún mélòó ni Ṣàídì sí tù tó fi ń yanu gbàgà tí fi ń bú Aláàjì Ṣèyíkì Àjàní Bello. Ipò ọmọ àtọmọ ọmọ ní sítú wà sí bàbá yìí. Ẹ̀yin mùsùlùmí Ìlọrin, ẹ fi ọlọ́pàá àrẹ́sì Ṣítù o. Ẹ pé Ṣítù lẹ́jọ́ pé ń bú Aláàjì Ṣèyíkì Àjàní Bello. Àbọ̀wé sọmọ ìyá yín ni èyí. Àbí torí pọ́jọ́ ọmọ ìyá yín ẹ̀sìn fáríyè gbà á láti máa tẹ́ rẹ̀ bá àgbàlagbà ẹgbẹ́ babaláku bàbá rẹ̀. Ẹ̀yin mùsùlùmí wọ́n lo àwọn lágbèjì kan tí ò yé mi. Ẹ máa sọ pé àwọn àgbàlagbà, who is àgbàlagbà? Ṣé torí pé wọ́n nímọ̀? Ṣé torí pé wọ́n ní òye? Lẹ́fí pé wọ́n láwọn àgbàlagbà. Àgbàlagbà for what? Ẹni tí bá ti ń bá yín sòdodo ọ̀rọ̀, ilẹ̀ fẹ́ gbọ́ tiẹ̀. Ẹni tí bá ń parọ́ fún yín, lẹ́mọ́ fẹ́ gbọ́ tiẹ̀. Bíbélì wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti ṣègbé nítorí pé wọn ò fẹ́ listen to what God is telling them. I've been saying this, tell without numbers. Mọ́ gbèjà Ọlọ́run o. Prophet Olúwarẹ̀mílẹ́kùn Ajíbọ́dé. Mo máa ń sọ all the time. Má gbèjà Ọlọ́run o. Ọlọ́run ò ṣe é gbèjà. Ṣé ẹ lè gbọ́ pé pásítọ̀ kan gbèjà Ọlọ́run ni? Àti pásítọ̀ tó kú nítorí ẹ̀sìn rẹ̀. Kò possible. If you want to die, go and die on your own. Bó o bá ti bá wọn sòdodo ọ̀rọ̀ báyìí, wọn ò ní fẹ́ gbọ́ tiẹ̀. Kí ni nísìnyí tó fi fẹ́ gbọ́? Torí pé Sátánì ti wà pẹ̀lú rẹ. Ẹ̀fẹ̀ kan pẹ́ sí yín, ẹgbẹ́ láti kan ní ẹlẹ́bọ ni wọ́n. Ẹlẹ́bọ ni wọ́n. Tó bá jẹ́ pé tòótọ́ ẹlẹ́bọ ni wọ́n yé wọn, kí ni mùsùlùmí òdodo, kí ni wọ́n gbé alẹ́kùn lẹ́jà? Kí ni wọ́n gbé alẹ́kùn lẹ́jà? Kí ni lọ rẹ̀ rà gbé alẹ́kùn lẹ́jà? Ṣé ká sọ pé káwọn lẹ́kùn lẹ́jà ọmọ mú yín sọ bẹ́ẹ̀ bá ti wá bẹ́ẹ̀? Ṣé ká sọ bẹ́ẹ̀ fún wọn? Bí ẹ bá ti wá bá wọn sọ̀rọ̀, ókè, ẹ lọ sí ẹwò lọrin lánàá, ẹ wo iye mùsùlùmí tó ti ń bá nítorí pé wọ́n fẹ́ mú ọ̀tá lọ lọ́run. Àlàláìlà
ilẹ̀ lọ́mọmọdé Rasulullah sallallahu alaihi wasallam ta lọ́lọ́run ọmọ inú yín ọmọ inú yín ẹ̀yin bú àwọn ènìyàn ẹ̀yin ò fẹ́ kẹ́nìkẹ́ kó bú yín ẹ wá gbé mi bí bá ti sọ̀rọ̀ yìí tán come and arrest me phone number mi bẹ lórí page mi everything ẹ track ẹ wá bá mi ẹ wá gbé mi ṣé ẹ ti gbọ́ bí mo bá nínú ayé náà ìtàn onígbàgbé ẹ̀ láéláé yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ ẹ̀ ń kó igi ogun ẹ̀ ń kó jọ bàbá kan ọmọ gàbàrí burúkú kan náà sọ̀rọ̀ sàkàsàkà sẹ́gbẹ́ bàbá ńlá kú bàbá rẹ̀ ìdún bí ìgbà tí a ṣe ń dún ìta abáládò ìta abá gbogbo wọn ṣé ìta aládò sọ fún ọ sóòrò dodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni torí pé aládò jẹ́ mùsùlùmí kò sọ̀pọ́ọ̀tì rọ́ ṣé mùsùlùmí ó fẹ́ sọ wípé àdúrà mùsùlùmí ọ̀gbà ni àdúrà wọn ń gbà bíbélì wípé ọlọ́run jókòó sí ọ̀run ó ní ṣe tó wù wò wá fẹ́ gbèjà rẹ̀ ta ni ọ́ gbọ́dọ̀ débi ìlú Ìlọrin ìlú mùsùlùmí ni ẹ bá lọ ìlú Òṣogbo kí wọ́n wá lé gbogbo ọmọ Ìlọrin tí bẹ lọ́ṣogbo kú o sọ́gun ò ní dé a ní màmá àgbà nílùú Òṣogbo a ní grand imam of Òṣogbo land a ní grand imam nípínlẹ̀ Ọ̀ṣun ò lè gbọ́ kẹsàkẹsàkẹtà o ẹ ti ń gbàgbà ẹ ti ń gbẹ̀sìn lágbà òdì ẹ̀sìn Yorùbá tí gbogbo yín sọ kéésẹ̀sìn ẹlẹ́bọ ni wọ́n ṣé ìrànlọ́ bá tiẹ̀ náà pọ̀ nǹkan rí àbí mi ò gbọ́dọ̀ bá kan sọ wípé a gbọ́dọ̀ mọ ṣoògùn ìwọ tó ń ṣoògùn oògùn tó ń ṣe níbo ló ti rí i mo dẹ̀ sọ fún yín kí ni túmọ̀ ẹbọ bá a bá sọ̀rọ̀ fún yín ìpàkọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀rọ̀ ń gbà lọ tó o bá mọ tí wọ́n ń pè lẹ́bọ ò ní sọ pé lẹ́bọ lẹ́nìkan gbogbo ẹnikẹ́ni bóyá ó wá wò pé jẹ́ mú lágbájá lọ́wọ́ jẹ́ ṣe sàárà fún lágbájá ó ti rúbọ ìtàfà mi nílé babaláwo tẹ́ ń pè babaláwo yìí wọ́n ò ní mọ́mọ́rísì tẹ́ fẹ́ tìtì fọ́kọ̀pù ta lọ́lọ́ torí pé wọ́n sọ fún ìta muslim ni ó convert sí ẹlẹ́sìn ìbílẹ̀ ṣé bá ń ṣe yìí ṣé à ń fi ń jèrè yẹn wọlé ni àbá ń fi lé àwọn ènìyàn jáde nínú ẹ̀sìn lárúbáwá lọ́wọ́ gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ lẹ́sìn lárúbáwá mẹ́rin sẹ́nà bàbá rẹ̀ ká máa jábọ̀ ìbù àbílẹ̀ bàbá rẹ̀ ká máa já Solomon ṣé language yẹn sójọ ti wà lẹ̀ Yorùbá ṣé ẹ̀yin lẹ làbí ìbù ẹ̀yin lẹni sọlọ Hebrews name lárúbáwá name àwọn orúkọ àtọ̀rìnwá àwọn òyìnbó tí wọ́n preach àwọn nǹkan yìí fún yín ṣé bí ẹ ṣe ń ṣẹlẹ̀ onítẹ̀ bá dé Dubai ta lọ́lọ́run kún mọ́ gbogbo kìíní rẹ̀ hàn pẹ̀lú example ẹnìkan pé ta lọ́lọ́run láti Dubai ó ní à ń gbọ́ yín gbogbo òní ní January 1 onílọ́dún Christmas pé Central Mosque ní Dubai àti church Central Mosque nílá ni church náà nílá ni fẹ́ǹsì ló dá wọn láàrin àwọn mùsùlùmí ń wá celebrate birth of Christ gbogbo wọn ààbò yàtọ̀ láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ̀gbọ́n kan ó ní ẹjọ́ ní fáwọn fá ẹjọ́ lọ́sùn ó bọ̀ sùn ẹjọ́ ní fáwọn fá o ẹjọ́ lọ́sùn ó bọ̀ sùn ẹjọ́ lọ́rọ̀ ó bòrò káyé ó lè gún ẹni wọ́n mọ̀ gbọ́dọ̀ Yemọja nílùú Ìlọrin ẹ̀lẹ́ o bàbá onílẹ̀ bàbá onílé bàbá olódò ṣé odò Yemọja ṣé odò arábíkì ni sójòdò tí mùsùlùmí máa lọ
wọ́n lọ́mọ sọ pé ọwọ́ ba kórópọ̀n rẹ̀ àṣọ níjọ́ tẹ̀ tí ń bú Ọbásanjọ́ bàbá Ìyábọ̀ só fèsì rí ọjọ́ tí gbogbo yìí ti bú Ọbásanjọ́ òníráyé wá Ọbásanjọ́ ọmọ ẹ̀kú lára tó sọ̀rọ̀ rí àbí ògbọ́n tẹ̀ sọ ó gbọ́n ó mọ tí ń ṣe ó mọ̀ wípé ọ̀tá lónìí lè dọ̀rẹ́ lọ́la ta lọ́lọ́run mùsùlùmí lè gbá ta lọ́lọ́run padà tá a kúra pẹ̀ sípàdé kótópó mo bu wa mọ̀ ẹ mọ̀ jáde ọjọ́rẹ́ mi fúrọ́dẹ̀ ta lọ́lọ́run á wọlé sí mùsùlùmí lára mùsùlùmí á wọlé sí lára ìdá ẹ ṣe ẹ ti kógi ogun jọ ẹ ti kógi ọ̀tẹ̀ kalẹ̀ ẹ̀mí ni ẹ kù sí bàbá tí ń bá mi ọ̀kẹ́ ní ọmọlọ́mì kẹ́ ẹni tẹ̀sí bá yé mo ti ṣe fídíò rí jọ́kẹ́ tẹ́lẹ̀kẹ́ tí ń ṣépè fún mi ò torí rẹ̀ bí ọ́ kí mo fẹ́ bí ọ́ sí bóyá ṣe yí ọ ni ṣùgbọ́n mo mọ̀ wípé bí èèyàn bá jẹ́ onílàákàyè yóò mọ̀ wípé bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí àwọn náà nínú ayé náà ó tànà bí mo dé nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lónìí mo kọjá ọmọ àgbékọ́rùn ló kọ mo sì sí láàrin sún sẹ́yìn ọwọ́ iwájú ni mo wà tó bá lè gbé èdè ẹnu mi ó mọ̀ pé tí mo sọ kọ́ ni wọ́n sọ ó túra wọn lọ mo ṣe lọ́rọ̀ rí lẹ́nu náà mo lọ́rọ̀ bú lẹ́nu sọ̀sọ́kúsọ máa fún ọ lépè ó dẹ̀rìn lọ bó bá dẹ̀rìn rárá tẹ́ẹ̀rẹ̀ wò kí ló dé tọ́mọ Yorùbá ọ̀rọ̀ nú ara wọn ìjẹsìn ní o kí ló dé ta lọ ń bá jà mùsùlùmí ti fẹ́ kírísítẹ̀n ti fẹ́ mọ babaláwo kí á lọ jà lé lórí ó ń gbèjọ Ọlọ́run àpótí ẹ̀rí fẹ́ jábọ́ náà Bíbélì tọ́ bá ka bá bù rẹ dáadáa àpótí ẹ̀rí lọ́mọ fẹ́ jábọ̀ ó tó sì fẹ̀mí ẹ̀ di Ọlọ́run tí mo ní ọ̀rọ̀ mi lọ́wọ́ ni ṣé mo ní kó gbèjà mi ní afẹ́ gbèjà Ọlọ́run ẹ bá rí pẹ́tọ̀ tó lóun fẹ́ gbèjà Ọlọ́run ẹ ti mọ̀ pé ẹ̀jẹ̀ ti sẹ́ sí lọ́pọlọ àbájú wọn sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ tá ń sọ yìí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn o defamation of character ni ìsìn jájà nìkan lọ ní bó bá jà ó bọ́ bàálù lọ́rìn àṣọ ṣé wọn ò bú ọ ní ọ̀fífẹ́ mo fẹ́ sábọ̀dọ̀ bú ọ ní rí àwọn bloggers yẹn wọn ò bú ọ ní ọ̀fífẹ́ rí ọba Sítú Adégan Olúbùṣe ṣé wọn ò bú bàbá yẹn rí bàbá tó tún máa ń bẹ̀ yìí Ọọ̀ni ìrìṣà Ògúnwùṣì ṣé wọn ò bú bàbá ṣé bàbá ò gbọ́ ni ọ̀gbọ́n ó ní agbọ́mọ́ bí wọ́n tèmi yé mi bí ẹja mẹ́rin ẹni tó gbọ́ tí òbí yín ó mọ tí ń ṣe wo gbàdá mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi wọ́n wá ń fẹ́ wọn dẹ́rù bá wọn ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ fi kú dẹ́rù bá wọn bẹ́ẹ̀ bá fẹ́ pè mí ẹ wá arrest mi ẹ tíráàkì fóònù mi ẹ bá mi sọ̀rọ̀ ìṣòkò mo wà fún yín mo fẹ́ wọn dẹ́rù bá ní kékeré mọ́ àwọn adájọ́ wa ní Nàìjíríà adé ìyá adájọ́ sì ń ṣe mí Bíbélì wípé ẹnikẹ́ni tó mọ rere ṣe tí ò ṣe ẹ̀ṣẹ̀ ni fún un àánú ẹ̀yin ìjọba wa àánú yìí sì ń ṣe mí ààrẹ Nàìjíríà gómìnà Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Nàìjíríà rẹ́ẹ̀pù Nàìjíríà àánú yìí ń ṣe mí ẹ má gbàgbé pé ká ẹ tó dórí àlééfà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà sapá o God bless you Ayọ̀túndé Anjọlá ẹ má gbàgbé pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà sapá o kẹ́ni kọ̀ọ̀kan yóò tó dépò ẹ̀yin ò ṣe bú ẹlẹ́sìn ìbílẹ̀ kẹ́lẹ́ lọ́pọ̀ àyípo tí wọ́n ń lọ yìí ìní pẹ̀sìn ìbílẹ̀ rẹ bí bá débẹ̀ bọ́ọ̀bà débẹ̀ bó ní débẹ̀ ìjọ tí mùsùlùmí bá kọ̀ tí àwọn ọlọ́gbà lẹ́kùn lẹ́jọ́ mọ́ ìgbẹ́jọ́ yìí lẹ́mọ̀ iyejú babaláwo ìjọ tí mùsùlùmí bá kọ̀ tẹ́ ẹ̀ lọ́ra kán gbà lẹ́kùn lẹ́jọ́ mọ́ ìjọ náà lèmi ọmọ iyejú babaláwo tí bẹ́ Nàìjíríà
òtítọ́ ọ̀rọ̀ korò bí jogbo wọ́n ní ta lọ́lọ́run fa kùránì ya kùránì tó lọ fi owó rẹ̀ rà wọ́n ló fà ya òdodo ni ṣé àgbà tó kẹdùn mí ni pé ọ̀pọ̀ tí ń sọ̀rọ̀ ọmọdé ni yín tó ẹgbẹ́ bá dàgbà tó jẹ́ pé àwọn àgbàlagbà mú mọ̀ pé àgbàlagbà kò ní sọ̀rọ̀ ṣàkàṣàkà láì ní mọ́ fi ìrírí bọ̀ olólọ bíbélì ni mo gbé lọ yìí this is the Holy Bible mo lè fàyà kò sí tí ó ṣẹlẹ̀ òdodo mo bá yín sọ mo lè fàyà èmi mo rà ìwé mi ni ọ̀rọ̀ ní ẹ̀kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ ṣe kọ̀rọ̀ sínú odùfá bẹ́ẹ̀ náà ni ẹ ṣe kọ́ sínú Al-Quran ìgbà tẹ́kẹ́ o Abíọ́lá ọkọ̀ síbi àtúntò lọ́gbé ọ̀pọ̀ sì kéré nù yín gbà náà ni odidi tírélà ńlọ́lọ́ rẹ̀ ló fi lòdù báìbù tó sì lọ rẹ̀ yídà sínú omi odidi tírélà ẹ̀yin tẹ́ ẹ kéré ẹ lọ wádìí ọ̀rọ̀ mi n ò sí lára ọmọ àgbékọ́rù lóko nígbà tí ìṣẹ̀lẹ̀ MK Abíọ́lá kásìmọ̀ wò ó gbé báìbù ọlọ́dìdà sómi àwọn èèyàn tó rí rẹ̀ bínú àwọn kìrìsìtẹ́nì tó ń gba tiẹ̀ sí ni ó bò lọ́lọ́ fi millions of naira ra báìbù ó lè lọ́ọ́ padà sọ́dọ̀ ó kù ó kọ́ lọ́rùn tí wọ́n lọ́ọ́ dájọ́ rẹ̀ ni kí ló tó pásítọ̀ gbà náà tí wọ́n fara ya àjọ ká Nàìjíríà kí ló tún wọ́n bínú ó sì dá báìbù wá ní omi wọn kò bẹ́ẹ̀ yẹn bá dẹ̀wò fún ẹ̀yin mùsùlùmí tọ́lọ́dà Kùránì omi àbínú o ajá ọ̀dọ̀ mùsùlùmí mo ti fi téèyàn ti kírun lọ́wọ́ tó dẹ̀ gbọ́ pé wọ́n jábí kan tó sì fi ìrúnlẹ̀ tó dẹ̀ lọ rè jà tó bá pàdé rí Christian tí èsà táyé ti yé sí ní ọ̀rọ̀ rẹ̀ kò nítorí pé òun muslim lọ́rẹ̀ kó wá ní kó mọ̀ bọ̀ kó wá jọ ẹ̀sìn o kò ní ẹ̀mà ṣe mo ti rẹ́ tó fẹ́ gba check lọ́wọ́ bàbá olówó the man tó fẹ́ issue check is a real Christian ẹni tó fẹ́ issue check fún is a real Muslim ó ní ọ̀gbẹ́ni ìrún yẹn ń kéyẹ̀ ó ní bẹ́ẹ̀ ni lọ kírun náà kí lọ kírun náà sà lọ kírun náà nígbà tó bẹ parí ìrún rẹ màá ti wọ́n kọ́ check ẹ sílẹ̀ lọ fi tọ́lọ́ ṣe number 1 bí mo rí mùsùlùmí màá ọ̀nà yìí because mo mọ̀ pé you are worshiping God lọ́nà tí ó fi ẹsẹ̀ rẹ tọ̀ ewu jàgídíjàgò orí burúkú bọ́bá tilẹ̀ mẹ́wàá sọ lórí ọ̀rọ̀ ẹ mẹ́ta sọ̀rọ̀ sí mẹ́ta sọ̀rọ̀ sí lọ èmi lè dá sí ọmọ Yorùbá àtàtà ni mí bí mo ṣe mọ tí wọ́n ń pè lẹ́sìn ìbílẹ̀ ni mo mọ tí wọ́n ń pè lẹ́sìn Islam ni mo mọ tí wọ́n ń pè lẹ́sìn Christian ẹ̀sìn wọn lẹ́fẹ̀ẹ́ fi rú èmi lójú ìyá tó bí mi mùsùlùmí ni bàbá mi kìrìsìtẹ́nì wọ́n bí mi sílé onífá ni ẹlẹ́gùn ni wọ́n ọmọ tó fẹ́ gún torí yí bá pé torí ìyẹn Yorùbá bá pé mo ti rí òyìnbó tí ń tẹfá ire Yorùbá lọ́kọ̀ jù ní gbogbo rẹ ẹgọ̀ ẹgbẹ́ ọlọ́rẹ̀ mú ta lọ́lọ́ ẹgbẹ́ ìsàpàgbẹ́rẹ́ báyìí and so on what ẹgbẹ́ ta lọ́lọ́ sọ́jọ́ orí yìí ọmọdún mẹ́rin lélẹ́yìí ẹgbẹ́ lọ pẹ̀ wọ́n fún ní star ẹgbẹ́ kó trade ó tiẹ̀ ti trade ẹgbẹ́ kí star rí ó pọ̀ gẹ́ẹ́ àwọn àgbàgbà fà bí ó ṣe gbóṣù kàlérí ní pikiti nítorí kíni ọmọ náà yé ọmọ ọdún mélòó ta lọ́nà ẹgbẹ́ dúró àwọn àgbàgbà fà kí bàbá wa ṣe éèkì mú ìdínà jáde mélòó kó ọmọ bá irú ta ní sítù kí ló kọ rẹ̀ sáàdì sítù kó mọ bá kánta sáàdì sítù máa jàre wọn wọ́n ní bàbá ọmọ ẹgbẹ́ ọmọ inú ẹ ọmọ pé ẹ̀jẹ̀ ti ta sílẹ̀ lọ́pọlọ wọ́n ti bá láàfin tèmi délẹ́ fún pé bẹ́ẹ̀mì rẹ̀ jọjọ jàgán bí n bá ilé gba ọdún 10 lọ́wọ́ ẹ ìnígbà kan ló lómi ẹ̀rẹ́ pọ̀ bí kò máa sọ pé mo tó ọ bí ṣé mi ò rọ́mọ ọdún 12 tí fún yẹn lóyún ni àwọn ọjọ́ orí mi lónìí ni ṣáàgbà alẹ́ tètè sáré fún yẹn lóyún mi sì ní lọ́mọ tí ó ti wọ́
tí ó ti wọ 22 years of age. Èwo lórí burúkú àgbààgbà tálàgbà níjọ́ tí mo bá lọ chọ́ọ̀chì kan bóyá mo lọ sẹ́mísìmì kan tó wá pẹ́pẹ́ tọ̀kẹ́ lágbà máa fún yín lẹ́gbẹ̀ bẹ́ẹ̀. Ṣé Ọlọ́run ló sọ pé òun làgbà ni àbẹ́yìn lẹ́ ń pè láwọn àgbààgbà? Gbẹ̀ngbẹ̀ngà ni wọ́n yè ó ní mo rí babaláwo ní paradise ayé lè o no partiality mo lè rí pàtó tí jóná o. Ta ló mẹni tí ó là? Ta ló mẹni tí ó dọ́run? Oníkálukú wá jíjẹ̀ sí ẹ̀yìn jíjẹ̀ sí ẹ mùsùlùmí tó yéye tó yẹ wọ́n gbọ́ oníkálukú èèyàn lẹ́yìn mọ̀ràn wọ́n ò gbà yín mọ̀ràn wọ́n ń wò yìí. Ẹ sọ yẹ ẹgbẹ́ nìyá gidi. Bàbá pòsì Ọbásanjọ́ lásẹ̀ ẹ mọ̀ fún Ọbásanjọ́ lépè. Olórí burúkú ni bàbá yẹn, bàbá òfò, bàbá burúkú. Mo ní kí l'Ọbásanjọ́ rà ń gbà yín o. Kí l'Ọbásanjọ́ rà ń gbà yín. Kí ló rà o? Mèsáyà yìí tẹ́ ẹ fẹ́ kó dé ní Tinubu láti wá pa ìran Ọbásanjọ́ rẹ́ lórílẹ̀. Sọ́ọ̀sì ti parẹ́. Rárá Nàìjíríà Felix Ìdòwú ẹ káàbọ̀ jàre. Ṣéjọ́ tí ọmọ olódò náà ti dé tó ti pa ìran Ọbásanjọ́ rẹ́. Ènìyàn ń ṣera rẹ̀ ọláyé ń ṣe òun. Ènìyàn ń ṣera rẹ̀ ó parọ́ máyé. Ẹ yóò kù sẹ́wọ̀n ni. Ó sì bó ṣe fẹ́mi náà. Kó ní kí n máa bọ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Mùsùlùmí ti wọnú Christian ti wọnú Mùsùlùmí. Ẹlẹ́sìn ìbílẹ̀ ti wọnú ara wọn. O ò ní bẹ́ẹ̀ ni kékeré jà wọ́n ti fẹ́ máa ra wọn. O ò ní ní kí Mùsùlùmí ọmọ para lárúbáwá wọn. Ṣé Mùsùlùmí nílẹ̀ náà ilẹ̀ Yorùbá ni? Ṣé Mùsùlùmí ló nílẹ̀ Yorùbá ni? Ebi ìran lárúbáwá ni wọ́n. Àbí Kírísítẹ́nì ṣé ẹ nílẹ̀ ilẹ̀ Yorùbá? Mo ò ní sọ fún pé ọ padà sí ilẹ̀ Ẹbẹ̀rù tẹ̀ ti wá. Àwọn tó nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ lẹ̀ ń bá jà yìí. Tá a bá rí pátọ̀ tó gbóná dáadáa, ọmọ rí pátọ̀ Fákóredé, pásítọ̀ Ògúnbùnmi, pásítọ̀ Èsúkọ̀ yìí, ẹ̀yìn àbá rẹ̀ ló kọ tó rọ̀ mọ́ Ifá. Ọgbọ́ngbà sáàdì bẹ́ẹ̀ sáàdì ẹ̀sítú ọ̀jẹ̀ ń jẹ́ sáàdì sítú ẹni ayé ń ṣe tí ń lo ògùn ẹ̀jẹ̀. Yọ́ mọ bú ni bí búlẹ́gẹ̀ ọmọ ọdún mélòó ni sáàdì sítú? Kí lọ́jọ́ orí rẹ̀? Tí ìyanu gbẹ̀gẹ̀ ti gbọ́ wọn àgbàlagbà. Ẹ̀yin Mùsùlùmí Ìlọrin ẹ̀ mọ̀ ní kékeré ṣe sí i. Àwọn ọmọ ìyá wọn ẹ̀sìn Islam ni kọ́mọ ọmọ ìyá yín kọ́mọ bú ẹgbẹ́ ńlá bàbá lákú bàbá rẹ̀. Ọmọ ọdún mélòó sáàdì sítú? Sótú pọ́ ọmọ 40 years of age. Bẹ́ẹ̀ni kẹfẹ́ tí wọ́n sọ tọrọ fún yín ẹlẹ́nu rẹ̀ rùn mọ́dà sí o sọ bẹ́ẹ̀ fẹ́ mi náà tí màá ní fún ọ lẹ́gbẹ̀ẹ́ kó rìn lọ. Kí ló dé ẹjẹ́ mọ́ra wọn sòdodo ọ̀rọ̀ ẹjẹ́ sòdodo ọ̀rọ̀ fúnra wa Mùsùlùmí kégbé Ọlọ́run wọn ẹjẹ́ wọn máa kégbé Kírísítẹ́nì kégbé Ọlọ́run rẹ̀ ẹjẹ́ wọn máa kégbé ẹlẹ́sìn ìbílẹ̀ kégbé Ọlọ́run wọn ẹ fi wọ́n lẹ̀ ìjàgídíjàgẹ́ yìí ni o. Jàgídíjàgan ẹ fi kúlukú lọ́rùn sílẹ̀. Ọmọ olódò rẹ ti fẹ́ fi odò rẹ̀ fọ́ ó ti fẹ́ fi báyé yín jẹ́ ẹ fi ṣe tẹ́gbá. Bẹ́ẹ̀ni kí a bá ti sọ lójú ọ̀rọ̀ yóò kú ẹ̀wọ̀n ni ẹ lẹ́ o. Ẹni tí ń polówó òkú tantantan. Ebó dodo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ fún yín. Ebó ọmọ Yorùbá náà ló tẹ̀yìn gbèrú Sunday Igboho. Àbí pé wọ́n rè ká Sunday Igboho mọ́lé bí ò bá sí babaláwo tàbí ẹ̀tọ́ mọ̀ pa fá dáadáa. Ṣé wọ́n rí Sunday Igboho mú? Ẹ̀yin nu Ọlọ́run nu. Ẹ̀yin tẹ́ gbàbọ̀dé fúnra Yorùbá. Ọlọ́run ó sì dájọ́ yín láìpẹ́. Ẹ jẹ́jẹ́ sìn. Ẹ ń bọ́lọ̀ ń tó kọ àwọn àgbààgbà. Tá làgbààgbà? Tá làgbààgbà? Tá ló sọ fún ọgbẹ́ ní báyìí? Yóò dọ́run. Ìlọ̀rọ̀ tí mo mọ́ sọ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn Kìrìsìtẹ́nì. Ẹlòmí a ní ọlọ́run gbọ́ mi lé o jẹ́ débi ògo orí yìí ti dàrú. Ọlọ́run ta ni? Ó ṣe bí Ọlọ́run ó forúkọ ẹnìkan òfin rẹ́jísítà kó tó dọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run fi gbọ́ mi lé o wá gbà mí ọ̀tẹ̀rẹ̀ jẹ. Wọ́n sọ fún ọ pé fi gbọ́ mi lé ọ̀dọ́ lọ́mọ. Ẹni tí ọ̀dọ́ lọ́rùn mọ̀ tẹ́gbẹ́gbára Sàtánì nílò tó wá ń fi orúkọ rẹ̀ rẹ́jísítà ó bá ti ẹgbẹ́ sí unique iwájú Ọlọ́run o. Bíbélì wípé mi máa àwọn àgùntàn mi sì mọ̀ mí.
ẹ wá lọ gbé ta lọ́lọ́ ẹ wá pọ̀ lé lórí bí bá ti ń pò bí ẹ̀sùn kan ní ọmọ bọ́ọ̀bì èké ẹ̀wò continue aluta continua Victoria Sata ẹ tẹ̀wájú ẹgbẹ́ ẹtìmọ́lé àánú yín ṣe mí àánú yín ṣe mí ẹ̀fẹ̀ kẹsìn ìbílẹ̀ ògbérí ẹ̀sìn tó gbé wọ́n ti lọ wọ́n ti gbilẹ̀ ẹ̀yin náà lẹ́ promote ẹ̀sìn ìbílẹ̀ wọ́n bọ̀ ju wọ́n bọ̀ pẹ̀ what concern you kí bá máa bọ́ mi Ìlọrin kì í ṣẹnu tí ó ti wá máa bọ̀ nǹkan but odò Yemọja ti ń bẹ lọ́dún yìí odò ṣé Yemọja ṣé mùsùlùmí lónìí ni àbí kìrìsìtẹ́nì abáàgbọ́n tó sọ̀rọ̀ lánàá àwọn kìrìsìtẹ́nì ti ń bẹ lórí inú gbọ́ wa fi wọ́n sí gbọ́ bí ọmọ èèyàn bí ṣe ń sọ̀rọ̀ inú gbọ́ la fi kìrìsìtẹ́nì ti ń bẹ lórí inú gbọ́ la kó wọn dà sí. Ẹ dákun ẹ jọ̀ọ́ ṣé kò sọmọ Ìlọrin ní káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn àgbéjẹsìn àgbélérí ni bí olórí ibú ẹgbélérí ni ẹgbéjẹsìn lérí ẹlẹ́jà fọlọ́run wọ́n ní Deborah ogun ànábì Deborah wọ́n bí wọ́n lè rè pé what do you want to benefit from all this? What is your benefit from all this, from all what you are saying? Wọ́n di gbàgbà wọn lọ rè gbé Deborah wọ́n dẹ̀ sọ Deborah lókùúta pa wọ́n dẹ̀ pa ìjọba Nàìjíríà sì yájúlẹ̀ ìjọba Nàìjíríà yájúlẹ̀ wọ́n pa Deborah wọ́n pa Deborah wọ́n lọ ló sọ lókùúta pa wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá gbé kókè ìwọ̀gbọ̀rọ̀ olú Mẹ́kà ojúbú náà ni wọ́n ti pa láàyè lọ́lọ́. Èmi ò lẹ́sìn yẹn ò dáa o ẹ̀sìn Islam màmá tó bí mi lọ́mọ mùsùlùmí ni bàbá mi jẹ́ kìrìsìtẹ́nì awò mi dàgbà sílé ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀sìn kíkọ́ ò lè fi rú mi lójú bó o bá dábàá tó o bá mo bá dábàá sọ wọn pé fáwọn kọ̀rẹ́ẹ̀tì kó o tún ifá rẹ dá bó o bá ṣe jánábì dọ́dọ̀ mi tó o bá sọ tí òye sọ́sọ́ wọn kò sọ̀rọ̀ mẹ́rin wọ́n lè porúkọ Jésù lé mi lórí bí ọ̀bá tẹ́ mi lọ́rùn màá nílò kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bíbélì wípé àwọn ènìyàn mi ṣègbè torí pé wọn ò ní mọ̀ babaláwo tí mo mọ̀ wọ́n lọ́wọ́ bí ọ̀nà sí tó bá lọ bí ọdún Ifá ọ sọ pé bí ọdún Ifá lọ́mọ lọ tó fi kú ni máa já owó pàtì alóyin lówó ẹ̀mọ̀ káre bí tẹ́ wa o bàbá mi agbójúlẹ́fà alábáwo tìlú kan ọ̀nàgó ọ̀gbọ́ni babaláwo ló yẹ kẹ́kọ̀ọ́ ní ká tún rọ̀ kọ̀sẹ́ babaláwo ló yẹ bẹ́ẹ̀ fẹ́ jọba ìlú ẹ lọ rè bá babaláwo nígbà ọba kó tiẹ̀ mọ́ sọ̀rọ̀ jóòní kọ̀mọ́ ní fákọ́lé mọ́ba ọba kọ́ba tí owó bá mú tàbí tíjọba bá mú wọ́n rìn wọ̀nrán ní ọmọ ṣe lórí ipò wọ́n rìn wọ̀nrán iṣẹ́ rẹ̀ oníjọ́tẹ̀ èèyàn ó lọ sí èèyàn ní ìnífàmù ifá ìmọ́lówó nítorí pé ifá ti mọ̀ pé bẹ́lẹ̀ ìbájọ́ lọ sí ènìyàn ìlú ó rọgbọ ìlú ó rọrùn lásìkò rẹ̀ ṣùgbọ́n bó ifá bá ẹni mọ́lówó ifá àwọn ẹlọ tún dálẹ̀ ẹbùnmíì fẹ́ẹ̀kì ni àwọn alábọ̀dé yẹn ni ọba kẹ́ni fagọ́lọ́mọ̀ gómìnà ló mọ̀ òun ṣé ìṣe ọba yẹn tó wá jọ ìṣe àwọn ọba tí bá mú ẹjẹ́ tó rò ó ládẹrin ló tẹ̀lú Ìlọrin dó kèé ṣe álímì kèé ṣe gèrè álímì ẹ lọ wádìí ìtàn ibi títí ńlọrin ni wọ́n pè títí tó pè ní tí ẹ sọ di lọrin ẹ dorí ìtẹ́lẹ̀ Yorùbá kodò ọmọ Yorùbá ò fẹ́ràn ara wọn tó bá fẹ́ bàbá máa Haúsá ti fẹ́ràn ara wọn tó lọ síbi tẹ́ lọ sábọ̀mí àwọn Haúsá wà
kọ́ lọ́ọ̀kì aṣọ kan kó owó ya Haúsá tí ó ṣùgbà rẹ̀. Ṣé kò sí kírísítẹ̀nì ẹlẹ́sìn nínú Haúsá ni? Ọmọ Yorùbá àtàtà ẹ̀ ń tẹra yín ẹlẹ́sìn nìkan. Ẹ̀ ń tẹra yín jẹ́. Bí èèyàn bá bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ní fẹ́ gbọ́. Ẹni tí máa ń bá yín sọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀tá yín ni. Ṣèyíkì tó jẹ́ kọ̀ǹfà tó jẹ́ rí Muslim kò ní jàjẹ̀sìn láyé. Kò ní débi jẹ̀sìn. Ṣé mi ò láwọn ìmáàmù lọ́wọ́ ni? Ṣé mi ò láwọn ṣèyíkì lọ́wọ́ ni? Ṣé mi ò láwọn àgbààgbà mùsùlùmí lọ́wọ́ ni? Wọ́n á bí kírísítẹ̀nì bá tó ṣe nǹkan wọ́n á tó lọ ọbẹ̀. Mo ti bá mùsùlùmí pàdé tó jẹ́ ìmáàmù tẹ́gbẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ sọdún fáwọ́ ó ní nǹkan nú lẹ́ni. Òótọ́ mi ò bá wọn ṣẹ̀ sí wọn náà ṣe tèmi tí mo bá ń sọdún wọn wà èmi náà wọ́n ń lọ ìfẹ́ nìyẹn. Ẹ mọ̀ bá ń jẹbọ tó ń jẹbọ gán kárí ni. Tó ń jẹbọ kárí ni. Ń pa àwọn kan lẹ́lẹ́bọ wọ́n wá bú wọn náà ọ̀wọ́ ń sọ̀rọ̀. Wọ́n bú ọ òun bú bàbá ẹnìkan wọ́n wá bú bàbá tiẹ̀ wọ́n yarí. Ẹ dẹ́kun ẹ jẹ́ àrùn ọpọlọ wà. Ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́sìn láàárẹ̀ Nàìjíríà ìyà sì ti fẹ́ jẹ yín kú ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ lórí ìyà tí ń jẹ yín. Ọmọ olódòdẹ ìyà ń fọdọ́ fún everybody yín lórí. Ẹ̀rí ẹ̀dẹ́ rẹ̀ gbọ́ kí Tinubu tó lórí àléfà. Ìgbà Tinubu lórí àléfà tó tún lórí àléfà sára rẹ̀ yìí. Ẹ sọ̀rọ̀ yín o ẹ bára dà o ọ̀rọ̀ tí òwò yẹ kẹ́ ẹ jà lé lórí ilẹ̀ ń jà lé lórí ọ̀rọ̀ tí ò yẹ kó o bínú sí ìlò ń bínú sí. Ìjà ìsìn wọ́n ń polówó ogun ọ̀yá bọ́lẹ̀ dìjà kó dìjà ọmọ mùsùlùmí ni mí bá sọpọ́ọ̀tì wọn tí ètò fẹ́ sọpọ́ọ̀tì ẹ̀ lé lórí tó right. Kí pátọ̀ kan wá bá darí sí kọ́mọ bú Christian kọ́mọ bú mùsùlùmí kọ́mọ gbẹ́lẹ́sìn ìbílẹ̀ láìláìláìláì. Ìfẹ́ mo bí pásọ̀ ṣe ga tó ìfẹ́ mo orúkọ tí ń jẹ́ ọwọ́ àbọ́ta ọmọ bú mùsùlùmí. Mo wà ní mọ́tò lọ́jọ́ kan mo ń lọ láti ìlú kan sí ìlú kan máa yẹ bàbá aláàjì kan wà pẹ̀lú mi nínú mọ́tò àwa gbé ẹnìkan obìnrin náà gbé lọ́wọ́ ní sáré gbà kó máa ṣe wàásù nínú mọ́tò wọ́n ní bísímìlà ẹ máa ṣe lọ ó ti mọ̀ pé kírísítẹ̀ ní mí àwa gbé aláàjì yẹn náà aláàjì ẹ fàyè yín fún Jésù aláàjì ẹ gba Jésù gbọ́ mo sáwọn mìíràn nígbà yẹn sọ dé stage kan mo ní mọ̀mọ́ ẹ mọ́ tẹ̀sí ẹ fẹ́ tẹ́ aláàjì ẹni sábà kà lórí èèyàn ẹ mọ̀ pé aláàjì ni ẹni ó wá gba Jésù gbọ́ tí kò mọ Jésù jù yín lọ ni tó o bá rí Muslim wọ́n ní báìbù nínú ilé wọn tó jẹ́ àwọn conversation wọn táyé dáadáa o wọ́n ní báìbù. Christian mélòó ló ní Kúránì nínú ilé fine àmọ́ ká ni ò jẹ́ ká ní lọ ṣùgbọ́n Muslim lè ka Bible wọ́n lè ka both English and Yorùbá Arabic ní ẹ fi kọ Quran ẹ̀yin ò lè dàgà kí ló dé tó ń jọ lẹ́nu ẹ̀ ṣe fi ẹni ẹlẹ́ni ilẹ̀ yáyẹ mojú burúkú òbí bẹ́ẹ̀ bí Christian yọ mọ̀mọ́ mọ́rọ̀ o mo sọ fún bẹ́ẹ̀ Christian ní o mo sọ bẹ́ẹ̀ o èmi kì í fẹ́ kéèyàn trespass alóyin lóhùn ló dúró sójú ìgbórin alóyin lóhùn wá gba Jésù yóò mọ̀ fi ọ̀rẹ́ rìn ni anísòwò mi ti ń pè Jésù tẹ́lẹ̀ ni a máa gbé àwọn kẹ́kẹ́ a máa sì gbé bí kí gbogbo Nàìjíríà ó di mùsùlùmí tó lè possible báyìí àwọn tí ń dára ní Nàìjíríà lónìí bẹ́ẹ̀ bàbá kírísítẹ́nì ń bẹ ẹ bá mùsùlùmí ń bẹ ó ti tọ́ ọmọ babaláwo mélòó tó ti dára ń gbòòrò. Àwọn bára wọn sọ̀rọ̀ wọ́n gbàgbọ́ pé mímọ́ làwọn gbé lọ́wọ́ mùsùlùmí náà ní mímọ́ làwọn gbé lọ́wọ́ kírísítẹ́nì ní mímọ́ làwọn gbé lọ́wọ́ ẹ káyé àwọn ọ̀daràn ti bẹ́ Nàìjíríà lónìí kẹ́ ẹ wo iye réètì kírísítẹ́nì àwọn mùsùlùmí
ẹ tó rí babaláwo tí ó fẹ́ yàwó oníyàwó àfẹ́táyé bá ń ṣe ọ̀káyé ìwọ mùsùlùmí òdodo ọ̀káyé àlè rẹ̀ ń gbòòrò ẹ̀yin pẹ́ńtọ̀ ẹ̀ẹ̀káyé àlè yín. ṣé babaláwo tí ó ti dáfá níbẹ̀rẹ̀ ọdún pé ọgbọ́n gorí ẹlòmí ń ta o tó ní ó yàlè babaláwo wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí gbogbo ọ̀rọ̀ títa ọlọ́dẹ gbógun tì náà ti sọ àwọn evidence ẹ̀ wá á gbé evidence wá ẹ wá gbógun títa ọlọ́run ẹ lọ́kùn bí tí ó gbé gbà ẹ wò òṣùbà ayé rèé ìṣẹ̀lẹ̀ ń bọ̀ àṣọ ẹ̀sìn ẹni ẹ̀sìn Islam is a religion of peace. People come and join this religion. We are preaching the peace. We are preaching the peace. Come and join us. Maybe that is what you are telling the people. That is what you want the people to know about. Àwọn ìkọ̀kọ̀ náà sọ̀rọ̀ jáde wá. Ọgbọ́n tí kìnnìkan gàbàrí, Fúlàní gàbàrí náà sọ, tí sọ kẹ́tẹ̀kẹ́tẹ́, kò tí ẹ̀ wọ́n tẹ́ wó orí bàbá yẹn. Ìwé kẹ́tẹ̀kẹ́tẹ́ sí Awígogo. Kó o tó àdírẹ́sì àgbàlagbà, think twice. Be you a Christian or Muslim or traditionalist, you need to think twice. Ẹgbẹ́ ẹ̀sìn ẹlẹ́sìn, òfẹ́ kẹ́ gbé ẹ̀sìn tẹ̀yìn. Òun bú bàbá oníbàbá, òfẹ́ kẹ́ bú bàbá tiẹ̀. Ta ló sọ fún ọpẹ́sìn kan ọ̀dá? Ta ló sọ fún ọpẹ́sìn kan ní òrọ̀rùn wọ̀? Ta ló sọ fún ọpẹ́sìn kan ní òní dá? Ṣe jẹ́ kíkúrú kó dúró sáàyè rẹ̀. Dúró sáàyè rẹ̀. Ẹgbẹ́ ta lọ́lọ́run, ẹ mú ẹ̀sọ́ ẹtì mọ́lé. Sódó fàdíyà ni. Ó ní ọwọ́ bá kórópọ̀ òkúta gidi. Ọwọ́ bá kórópọ̀ òkúta gidi. À ń ṣe. Bọ́bá bá kórópọ̀ òkúta gidi. Sọ kórópọ̀ rẹ̀ tí ó ti gbá mú ó ti fà wáyé. Ikú àwọn àgbàlagbà ní ta làgbà. Ta làwọn àgbàlagbà? Ọba tó bá mọ ìwà tó ẹgbẹ́ pé lágbàlagbà ń wù ó ètì ẹ̀bí ìgbẹ́. Ẹgbẹ́ àwọn kan lágbàlagbà àgbà kíni àgbà gẹ́gẹ́ àbágbà sùkọ. Ta làgbà? Ẹ jẹ́ yẹ́ra wa lọ́pọ̀lọ́ ìyá ń jẹ́ wájú lẹ́bùn táwọn fúnra wá sí lọ. Àwọn ìgbógun ti ra wá Yorùbá gbógun ti Yorùbá ọ̀fẹ́ rí gbẹ Yorùbá lákìtàn. Táwọn tí Mùsùlùmí bá rí Christian wọ́n ní kèfèrí ni wọ́n. Bí ọlọ́lá sì bílẹ̀ kèfèrí ni wọ́n. Ṣé wọ́n ló pè ń kèfèrí ni àbọ̀lọ́? Ṣé wọ́n ló sọ pé kèfèrí ni? Ṣé àwọn tí wọ́n kèfèrí lẹ́ni tọ́lọ́mù ò dámọ̀? Wọ́n ṣe ọlọ́run tí èmi ṣe ọlọ́run tèmi. Wọ́n gbọ́dọ̀ wá ṣẹ̀ṣẹ̀ nílọrin o. Mo wọnú àwọn ọlọ́pàá lọ. Mo wọnú àwọn adájọ́ lọ. Kí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ sí Ìlọrin. Yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Ẹ ti mú Ìlọrin gẹ́gẹ́ bí center point fáwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Ìlọrin yẹn wọ́n á padà bọ́ Ṣàngó, wọ́n á bọ Ọya, wọ́n á bọ gbogbo nǹkan bẹ́ẹ̀. Ilẹ̀ Yorùbá kọ́ ni. Àbí tí wọ́n bá padà wá rálẹ̀ àti rálẹ̀ bẹ́ẹ̀ wọn ò lè ṣe tó wù wọ́n. Sẹ́yìn ọ̀rá lẹ́ ń lu bòmí. Ìyá ọlọ́sùn. Nígbà wo òkúta gidi lọ sí odò Ọ̀ṣun tí wọ́n fẹ́ sà sí odò. Ṣé Ànábì Muhammad sọ́sà sí yẹn rí? Ṣé ẹgbẹ́ níbi tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti sàlù yẹn rí? A sà sí odò yìí. Òjò fẹ́ dí wa lọ́wọ́. Omi yẹ̀yẹ́ o. Yẹ̀yẹ́. Èmi ò tí ì rí pátọ̀ kíkọ́ mọ́ gbẹ́lẹ́sìn ìbílẹ̀ fẹ́ sí bú wọn o. Èmi rẹ̀ tí ì rí babaláwo kan kó mọ́ gbẹ́lẹ́sìn mùsùlùmí o. Ọ̀dọ̀ yín náà ni wàhálà ti wá o. Ẹ̀ka ayé mùsùlùmí tí gbé ẹlẹ́sìn ìbílẹ̀ ti pè wọ́n lẹ́lẹ́bọ. Ẹnìkan ṣoṣo ta lọ́lọ́run tó tún sọ̀rọ̀. Ó lẹ̀ ń lé lọ́rẹ̀ fi sátìmọ́lé yìí o. Ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀dẹ̀ wà ń bẹ̀ o. Ẹ̀fọ́ lẹ́rán èyí wà ń wò ó. Ẹ̀ ń wo àrà tí ó fẹ́ fi yín dá. Ìbẹ̀rẹ̀ ogun lẹ́ ń wò ó. Wọ́n polówó ogun tẹ́tẹ́tẹ́. Kò tí mọ̀ pé nínú náà òun ni ó ti bẹ̀rẹ̀.
ẹ̀yẹ lẹ́sìn ìbílẹ̀ gbọ́ wà lórí Ìlọrin ẹsẹ̀ ló ṣẹṣẹ́. Ẹ dákun nílẹ̀ Yorùbá mo ti wà nínú gọ́ọ̀mẹ́ntì òní táwọn kan wá láti ìṣáàdì outside the country wọ́n sì lùlù wọ́n ṣe gbúgbúrú wọ́n gbé bí kíní kalẹ̀ bí èrè ní ẹjọ́ tẹ̀lé mo ní kíní ẹ̀ ń ṣe wọ́n ní wọ́n ń sọdún ní àti Christian àti Mùsùlùmí they are watching them wọ́n wà ń wò wọ́n ẹbí wọ́n ń tẹ̀sí tí wọ́n ní jọ́ní fún ọ̀pọ̀ fà jọ́lọ́sọ̀ ọ̀pọ̀ sùn jọ́lọ́rù ọgbọ̀rọ̀ rẹ̀ kí pátọ̀ kan ọmọ sọ fún mi nísìnyí wípé bọ́ọ̀ bá ti wá sọ́ọ̀sì mọ́ náà ní yes sir pátọ̀ tó yẹ pé mo bá bọ̀ òkò o lè mọ́ dọ̀rùn táwọn ọmọ 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 táwọn sọ fún ọ pé wọ́n lọ mọ́ Bíbélì wípé kò sẹ́ni tí ń ṣe olódodo kò sẹ́ni kankan ọ̀tá lọ́lọ́run fa kúrá ìyá inú ń bí yín MKO Abíọ́lá tó dá tẹ́lá bá bù sódò bẹ́ẹ̀ bá mọ̀ tẹ̀ mo sọ fún yín lónìí nù èmi wà láyé ó sojú mi ọlọ́run ló mẹni tí ń sìn ẹ̀jìnà lẹ́bí oṣù Afọlábí Ọláwọrẹ ọlọ́run ló mẹni tí ń sìn MKO Abíọ́lá ó lòdù bẹ́ẹ̀bù sínú trailers not a single trailers wọ́n lọ rẹ̀ rà á ní company wọ́n dẹ̀ lọ dà sínú odò ayé ò torí rẹ̀ parẹ́ o ayé ò torí rẹ̀ padà lẹ́yìn MKO Abíọ́lá o ẹ mọ̀ pé MKO Mùsùlùmí ọmọ Abíọ́lá alówó lọ́dún bí iyere ni kò sẹ́ni olówó rẹ̀ Nàìjíríà o nígbà náà o làánú ẹ̀yìn olówó mọ́ fi ṣe mí nìsín torí pé gbogbo ẹ̀yìn ó dìtàn olówó ó dìtàn Mùsùlùmí ó dìtàn kìrìsìtẹ́nì ó dìtàn ẹlẹ́sìn bílẹ̀ ó dìtàn ọgbọ́n ní Mùsùlùmí gan ó ní ẹni bá wáyé mọ̀ ìyá yóò jẹ̀ka lọ́run ẹni wáyé mọ̀ ìyá yóò jẹ̀ka lọ́run torí ìwà ni ó kú ọkù bọ́ òde sáré ìwà ni ó kú ọkù bọ́ òde sáré. Òdodo wà lọ́lẹ́yìn sọ òdodo ọ̀rọ̀ tó kúrò bí jogbo rèé sọ̀rọ̀ sí mi kó kúkú òjijì wíwìkúwì kó lọ́kọ́ ọmọdé mọ́ orí yín ò pé àwọn ọmọ bá yín sọ̀rọ̀ ẹmọ̀ títú mọ́gbárí bí adití ẹja kí ló fẹ́ fi wàhálà ṣe Ṣáàdì Ṣítù ó bú bàbá Ṣáàdì Ṣítù bú bàbá ó bú bàbá Muyideen Bello Àjàní Bello ó bú wọn títí ó tún rọ̀ mí sí wọn dì Ṣáàdì Ṣítù ìwọ́nu ọlọ́nu torí bàbá òwì kankan àwọn Mùsùlùmí Ìlọrin wọn òwì kankan ẹ Mùsùlùmí lẹ́yìn Yorùbá wọn òwì kankan Ṣáàdì Ṣítù sábà bú bàbá lọ ni pé tó pé Ṣáàdì Ṣítù jẹ́ Muslim ó lè bú Muslim tó jẹ́ ẹ̀dà èmi ò gbọ́ rí kọ́mọ kékeré ọmọ ọgbọ́n àgbàlagbà ẹ̀yin aráàlú Ìlọrin ẹ̀wì kankan ẹ̀yin aráàlú Ìlọrin bí Ṣáàdì Ṣítù ṣe bú bàbá wa Àjàní Bello tó ẹ̀wì kíhun kọ́mọ bú bàbá lọ ní Ṣáàdì Ṣítù tabára lé tabára oko ìfẹ́lá kọ̀mọ̀ pé tó dùn pọ̀ àtẹ́ lọ́jọ́ kan bọ́mọ kékeré bá lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà èmi ọmọ tí Ṣáàdì Ṣítù gbẹ́kẹ̀lé tí fi ń yanú bú bàbá wa Àjàní Bello tí fi bú bàbá yẹn tó sọ pé ó kú bí bàbá ń gbé gbà nínú ayé ó bú bàbá Àjàní Bello títí ó bú wọn débi pé Ṣáàdì Ṣítù Mùsùlùmí Ìlọrin ẹ̀mọ̀ wí kankan ẹ̀mọ̀ sọ̀rọ̀ ẹ̀dára náà ọmọdún mélòó dára náà Mùsùlùmí wá pẹ̀lẹ́ lórí báwọ̀ ọwọ́ bá àìkọ́wọ́rí ejò tí fìyà jẹ wọ́n kó wá jẹ́ pé ta lọ́lọ́ náà dárí ìjọ náà wọ́n pọ̀ tí ẹ wá jẹ́ ọlẹ́sìn ìbílẹ̀ pọ̀ ń bẹ̀ sẹ́ẹ̀sì rò pé kúrò ní tẹ̀yìn fàǹfà
ṣé ẹ rò pé kò ní forí rìn délé ẹni orí yóò dilé ẹ mọ̀ kó di ogun dínà o bẹ́ẹ̀ bá lẹ́ni tí ń polówó ogun ẹ mọ̀ pé ìjẹ́ ti ṣẹ́ sí lọ́pọ̀lọpọ̀ àwọn Haúsá pàápàá nílùú wọn Yíbò ń pọmọ Yorùbá pàápàá nílùú wọn Yorùbá náà tó fi àlàáfíà gbé ayé yín ti ta Yorùbá ń bá Yorùbá ẹgbẹ́ ẹ̀ jà Yorùbá bá Yorùbá ẹgbẹ́ rẹ̀ bínú Yorùbá rọrùn ẹ̀ ń bá ọmọ ìyá yín jà ẹ̀ ń bínú ara yín ọmọ Yorùbá àtàtà ń bínú ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ tí ọkàn wọn lápákẹ́ wọn lẹ́sẹ̀ wọ́n ti sáré gbé lọ bí ẹ̀sìn wọ́n ti sáré máa bínú wọ́n máa sọ̀rọ̀ òdì wọ́n máa wẹ́ni kúnra ẹ̀lú àfà ẹjá pàdé ara wá ń bí o ẹ̀lú bàbá ẹjá pàdé ara wá ń bí o mo ṣe dàgbà bí mo dàgbà ní lọ́jọ́ orí kọ́ wá mọ̀ pẹ́ tí mo jù lọ lọ́jọ́ orí kọ́ wọ́n ní wọ́n bọ̀ wá mọ̀ bàjá tí ì sí èrè bá sọ fún ọ ní kó bú yá mi kó bú bàbá mi kò lè dùn mí ẹni tó bú yíyẹ kí ló tọrọ tẹ rí mú bẹ́ẹ̀ lágbájá láwọn aspect bí o òdodo lọ sọ o ṣùgbọ́n eléyìí ò bá ti sọ ọ́ wọ́n bú wọn gbà wọ́n nímọ̀ràn ní nínú Bíbélì nígbà tí àwọn èèyàn yìí ti jẹ́ àwọn ọlọ́tẹ̀ tí wọ́n ṣetán nígbà náà wọ́n wá mú obìnrin kan wọ́n ló ṣe ṣìnà wọ́n ní ẹjẹ́ sọ lókúta pọ̀ olúwa mi Jésù wá fi ọwọ́ kan gẹ́gẹ́ sílẹ̀ olúwa mi pàṣẹ kí àwọn sọ lókúta pa Jésù wá wù wọ́n ó ní èyíkéyìí tí ò bá ṣe irú ẹ̀ṣẹ̀ tí arábìnrin ń ṣẹ̀ yìí kó sọ lókúta ẹ wo ọwọ́ wọn wá ń gbọ̀n báyìí òkúta sì jábọ́ lọ́wọ́ wọn sáàdì sí tùbú bàbá wa ìwọ kò tí bú bàbá rẹ rí àfà tí ọba bú bàbá rẹ rí tí ò gbẹgbẹ bàbá rẹ rí kó náwó òkè kó mọ̀ òkú bàbá àwọn rí ẹ̀bú kìrìsìtẹ́nì ẹni gẹ̀fẹ̀rí ni wọ́n ẹgbẹ́ lẹ́sìn bílẹ̀ alẹ́lẹ́bọ ni wọ́n àwọn òsì gbọ́dọ̀ bú ẹ̀yìn o ìjọba Nàìjíríà wọ́n ya etí wọn kalẹ̀ wọ́n ya ojú wọn kalẹ̀ ojú wọn rí etí wọn gbọ́ wọn ò dẹ̀ ṣetán àti sọ̀rọ̀ jáde. tí a fẹ́ sọ Nàìjíríà di Islamic country ni ẹ̀ẹ́dẹ̀ lọ́ọ̀lù mẹ́gà ẹnìkan náà sọ̀rọ̀ sí Oríyọmí Hamzat ó ní rí Muslim kò gbọ́dọ̀ mọ́ jẹ́ Oríyọmí rí Muslim kò gbọ́dọ̀ mọ́ jẹ́ Oríyọmí ẹ̀yin èèyàn yìí Aláàjì Oríyọmí Hamzat ẹnìkan ló sọ̀rọ̀ yẹn sí wọn rí Muslim kò gbọ́dọ̀ mọ́ jẹ́ Oríyọmí ibi tó dáa fún Oríyọmí Hamzat dé ní Nàìjíríà lónìí oògùn rẹ̀ tó bá rọra nìkan rẹ̀ ní fámìlì ó ti jẹ́ lọ ẹ sọ̀rọ̀ sí Oríyọmí Hamzat ẹni kìí ṣe mùsùlùmí òdodo ọ̀gbọ́dọ̀ mọ́ jẹ́ Oríyọmí ó ṣépè ó lẹ́nikẹ́ni tó bá dalẹ̀ òun bí ó ṣe rí ni wọ́n ní ọ̀gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ nítòsọ́ jẹnu rẹ̀ náà oníkálukú ronú pẹ̀lú èrò kúkúrú àti tí bẹ́nu wọn ibà ti gbọ́ mẹ́rin tí Tinubu bá dórí àléfà àwọn mùsùlùmí ò dúró pé dandan ní kí Nàìjíríà jẹ́ Islamic country how possible is going to be ẹlòmí bẹ́ẹ̀ tó yẹ kí yóò sọ fún ọ pé kàkà tó wọ́n bẹ ṣe sí Islam ẹ̀yà pàwọn ni because òun ò rí nǹkan kan tó ń fẹ́ lọ sí mi ẹlòmí ní kàkà tó wọ́n bẹ ṣe Christian ẹ̀yà pàwọn ni òun ò ní kankan tó fẹ́ lọ sí mi ẹ̀sìn dẹ̀ pé mẹ́ta ẹ jẹ́ kó ní kálukú ọmọ ẹ̀sìn rẹ̀ lọ ẹ̀yin àfáàlú lọ́rin ọ̀rọ̀ ni mo mú wá o tó bá wù yìí ẹ̀bùkún ń bẹ̀ ẹ̀yin àfáà lọ́rin ọ̀rọ̀ ni mo gbé dé o tó bá wù yìí ẹ̀ta lọ́nà nílẹ̀ tó bá dẹ̀ wù yìí ẹ lè yẹ́ jẹ ẹyẹ jẹ ẹ pa ẹ tì mọ́lẹ̀ wọ́n wà dájọ́ kó sì wà ní prison títí tí ó fi di October ẹ̀yin èèyàn yìí
ayé sọ payé lọ́mọ ni defamation of character ni ó bá àwọn náà kọjá ó bú ìmáàmù Ọ̀fà ṣé ìmáàmù Ọ̀fà ò bú yẹn rí ìmáàmù Ọ̀fà ṣé wọn ò bú yẹn rí tẹ bá rí ẹlẹ́sìn Islam kan tó bá ló kọ́ lẹ̀ àbí bàbá wa kí ló kọ bàbá yìí náà tọ́lá wọn ṣe wá sí i Buhari ọmọ Musa ẹnìkan wọn Buhari ọmọ Musa lọ́wọ́ ní defamation of character iye yẹn tí Buhari ọmọ Musa ti kú Nàìjíríà sọ lè kà tẹ́ defamation of character ṣé lọ́ọ̀yà rẹ lọ́sọ bẹ́ẹ̀ fún ọ ní àbọ̀lọ́pàá tẹ́ ẹ bá rí àwọn ẹlẹ́sìn tó mẹ́sìn gbogbo ẹ̀sìn yòówù tó lè mọ̀ sí tẹ́ ẹ bá rí àwọn ọ̀jọ̀gbọ́n ṣé mi ò rí èèyàn tó dúró tó fẹ́ mọ́ fi mí kọ̀rọ̀ sọ lórí rédíò ni tí bá ti ṣètò yóò sì máa bú mi lórí rédíò ẹ̀yin á máa wò pé wọ́n náà bá ti bọ́ sórí rédíò máa bú mo ní ẹ kọ́kọ́ wọ́jọ́ orí ẹ̀kẹ́ wọ́jọ́ orí mi ẹ̀rí bó tura wọn lọ yóò wá fẹ́ fi mí gba star no ń bú rẹ̀ ni ń pẹ̀pà mọ́ mi kò dákọ̀ mi náà ó pẹ̀pà ni ayé rẹ̀ ti bàjẹ́ ni ẹnìkan ó bú mi máa bú ọ ó bú mi máa bú ọ ìfún ọ lásán ni ìfi ọrẹ má dẹ̀ fi ọ lẹ kí ló fẹ́ bú mi lé lórí tí mo pa ọlọ́mọ ni àbí mo jẹ́ ọlọ́mọ ẹ fẹ́ lẹ́sìn kọ̀ọ̀kan sílẹ̀ sáyé rẹ̀ ta lọ́lọ́run kí lẹ́sẹ̀ rẹ̀ ọwọ́ mi ti bá kọ́rọ́pọ̀ Òkútagídí ṣé Òkútagídí ò tí ì bú kìrìsìtẹ́nì àbí ò tí ì bú ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo wọn tó gbé ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́lẹ́bọ ó ti bú wọn ó ti bú òrìṣà wọn ó ti bú wọn ẹ wá pọ̀lé ta lọ́lọ́ ọdún mélòó lélẹ̀ sílẹ̀ ti fẹ́ 40 years ṣé ta lọ́lọ́ ìṣó tí wọ́n mọ 40 years of age ẹ wá wọdún àwọn àgbààgbà àwọn àgbàlagbà àwọn arúgbó ẹ wá ń dààmú torí eléyìí dágbòrògbà ẹ dààmú torí ọmọ inú yín ẹ tẹ́ ẹ kẹ́ ẹ pè kẹ́ ẹ gbàmọ̀ràn ta lọ́lọ́run ló bínú sí wa ó kú mú evidence wá ó ní ẹ tún wò ó mú evidence wá ẹ tún wò ó ẹ̀yin sílẹ̀ pé ṣoṣo ẹ̀yin mùsùlùmí Ìlọrin ẹ̀yin lẹ́rẹ́sẹ̀ pé ṣoṣo ẹ̀yin lẹ́rí kí ọlọ́sùn ọmọ bọ̀ súnmọ́ o ìjọ tẹ́ ẹ̀dìpọ̀ pàtẹ́ lọ́rẹ̀ ilé ìyá tẹ́ lọ́rẹ̀ báyà yẹn nílé tí ayé bá mọ̀ sọ̀rọ̀ jọ náà nǹkan mímọ̀ lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ní tẹ́ ẹ bá pa àpagbé ni túra ẹ ní lọ́ọ̀yà ẹ ládájọ́ ẹ sì ní commissioner of police kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò ní já sọmọ fún mi tó bá wù yín tí bá ti parí ọ̀rọ̀ mi tán bá sórí péjì mi kó lọ sọ̀rọ̀ bí mi ò mọ gbogbo ẹ̀ mọ́ mọ orúkọ ẹ máa dẹ̀ fi ọ́ ré tí mo sọ yìí bóyá muslim ni mo tábà ní àbí christian àbẹ̀lẹ́sìn ìbílẹ̀ sọ̀sọ́kúsọ mẹ́ẹ̀ wíwìkú wì mẹ́ẹ̀ sọ tó jẹ́ bí ọlọ́bẹ̀ bóyá mi jẹ́ bí ẹyin sọ̀sọ́kúsọ. èmi kọjá ẹnìkan bọ̀ sórí social media tó lọ́mọ sọ̀sọ́kúsọ tó o bẹ́ẹ̀ lè sọ tí mo bẹ́ẹ̀ rí ọ ìfì ọ̀rẹ́ ni torí pé òdodo ni mò ń sọ fún ọ mùsùlùmí tó fẹ́ àrùn ìyá tèmi náà muslim ni ìyá tó bí mi lọ́mọ mùsùlùmí ní jẹ́ nílé ẹ̀sìn Islam bàbá mi ti bẹ́ẹ̀ bàbá tó bí mi lọ́mọ christian ibi ẹ ti wò mí dàgbà ilé ẹlẹ́sìn ìbílẹ̀ ni èmi ò wá ẹlẹ́sìn kankan tó burú ní gbogbo ẹ̀sìn yìí bí mùsùlùmí sọdún Islam wọn bẹ́ẹ̀ bá sọdún léyà máa lọ bẹ̀ wọ́n pẹ̀lú àjẹrà àjọsìn fàájì ọ̀rẹ́ tí mo ní tó pọ̀jù mùsùlùmí ni ìrẹsì pàlẹ́ ní ẹ̀sìn wọn ẹ̀yin ìlú Ìlọrin ẹ fẹ́ dà lérú ẹ fẹ́ pọ̀nà jẹ́ bí Ìlọrin bá ti tó yín gbé ẹ̀yà àdúró síbẹ̀ tí mo ń sọ fún yín tó bá wù yín
ẹ fi ìta lọ́lọ́run ẹni ọmọ lọ lálàáfíà ara tó bá lè wù yín bí bá ti ń kó bì kan ní kó mọ bọ́ bì kan ẹ má gbàgbé o ẹnìkan lẹ́tí ìgbà wọn o èèyàn tẹ́ kò sínú sẹ́ẹ̀lì yọ pọ̀ ṣàgbẹ́ nìkan tí ló pé ìta lọ́lọ́run tó náà fi sọ̀rọ̀ ẹ máa bú ta lọ́lọ́run ẹ ṣe mọ́lẹ̀ ẹ bọ́ ìsìn ẹ̀ sòkí ta lọ́lọ́run tó wọnú sẹ́ẹ̀lì ọ̀dọ̀ yín lọ orí ọ̀fọ́ o ẹ̀dọ̀ òsì dùn nǹkan kò ṣe o nǹkan kò ṣe ta lọ́lọ́run kó tó dọ́dọ̀ yín o nǹkan kò ṣe kó tó dọ́dọ̀ yín o tó bá dọ́dọ̀ yín bó ṣe wà lọ́dọ̀ yín o ẹ má jẹ orí ọ̀fọ́ o ẹ má lọ lo nǹkan fún níbi tó wà o torí wọ́n ní ẹ má jà fìbínú rédà lórí ìkọ́ tá a bá fìbínú rédà lórí ìkọ́ ìdán fanilọ́wọ́ ya pẹ́rẹpẹ́rẹ ni ó dìgbà kan náà.